tukú dédé àsìkò yìí ní gbogbo tẹ̀tí bẹ́ẹ̀ tẹ̀tí láǹfààní àti mọ̀ gbọ́ wa àti mọ̀ wò wá lórí ìkànnì amóhùnmáwòrán DIGINAIJA TV gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé láǹfààní àti mọ̀ jáǹsì àti mọ̀ gbé níbẹ̀ àti mọ̀ fìtò ilé ti àwọn ìṣẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà káàkiri ilẹ̀ káàrọ̀ oòjíire ṣẹlẹ̀ náà ní oṣù bẹ́ẹ̀ ni ọmọdé sì ti gbọ̀yìn tájọ́ mọ́ gbé èwò táṣìjọ́ mọ́ yànnàná bí olùṣọ́àgùtàn Tibetan sì ṣe jáde wá báyìí nínú fọ́nrán kan tó gba ojókòó ayélujára Facebook kan ó jẹ́ kó di mímọ̀ nínú fọ́nrán ọ̀hún wípé ilé ìjọsìn tí ọba Solomoni ṣe bẹ́ẹ̀ tó ń lọ ó ní ilé ìjọsìn tó gba ìgbàkúgbà ni ó bákan náà ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ kó di mímọ̀ pé ọ̀rọ̀ tí ọba Solomoni ṣe bẹ́ẹ̀ tó sọ níṣẹ̀yí nípa àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ìwé mímọ́ lu jìbìtì àwọn tí wọ́n fi bíbélì mímọ́ àti kùránì mímọ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ń lu jìbìtì ó ní ọ̀rọ̀ tí ọba Solomoni sọ pé kan jáwọ́ nínú ìwà pálapàla ọ̀hún ó ní ọ̀rọ̀ tó ṣe bẹ́ẹ̀ tó dání ó ní òtítọ́ ọ̀rọ̀ gbáko ni bákan náà ó tẹ̀síwájú ó tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ìwé mímọ́ àti ohun tí a ṣe bẹ́ẹ̀ tí à ń lò tẹ́lẹ̀ kó tó di pé a mú ọ̀rọ̀ Ọlọ́run wá fún wa tó ẹ bá mi wá kàn fìdílé tàbí kàn fìdílé nǹkan kẹjẹ kájọgbá àlàyé ọ̀rọ̀ ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. ọba Solomon ọpẹ téèyàn bá ti chọọchì bíi tọba Solomon wá chọọchì tó gbàgbàkúgbà yẹn Zion ni o. bẹ́ẹ̀ ni wọ́n gbàgbàkúgbà wọ́n máa kó ní sùn máa diṣọ mọ́ra bíi ìkùnkùn ibẹ̀ náà bí wá sí omi òbu o Zion náà bí mi sí o. èmi bá dùgbò yín lọ́hùn ni. ẹnà ọ̀nà òtẹ̀lẹ̀ nílé wa kò sókè ṣé ẹni nǹkan tẹ̀mí ń sọ nǹkan tó sọ yẹn nǹkan tó tẹ̀kùn tẹ̀sí yẹn right. Baba Solomon right. rẹpẹtẹ kò jẹ bíi. Bible. òun Adébóyè fi ń gbáyàn lójú òun lóye dẹ́gbọ̀n fi ń gbáyàn lójú òun ni Ọlọ́run 1930 fi ń gbáyàn lójú àti torí àwọn CAC pastor kan sì tán ti lò ìyàwó wọn tó ń bá wọn fà kiri lùsì then ìtọ́pọ̀ wọ̀nyí náà inú bíbélì náà ni àwọn tó ń jalè l'Àbújá bíbélì yìí náà ni àwọn tó ń jalè l'Áláùsá bíbélì yìí náà ni sáà ẹ jẹ́ kí bíbélì lọ sí mi ló ní ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ ní àyà mi tinú ọkàn yẹn ló lágbára tó bá lálàá lóru tó ń gún ẹ lọ́bẹ̀ ó lè sọ̀kalẹ̀ wá gbé báìbù o. then kò rán àwọn kan ló print ẹni tó mú báìbù wá ṣe náà sún náà gbẹ̀yìngbẹ̀yìn wọn pa. ẹni tó mú báìbù wá. ó wá tó the first bible tó gbé wá bible is from Ethiopia wọ́n ti doctor eléyìí. wọ́n ti tọwọ́ bọ̀. tipẹ́tipẹ́. àwọn olóòrè ń kà fún wa yìí. ó ti pẹ́ ìkan tó kọ́lẹ̀ ni mo rí bọ̀ tí bíbélì tinú mi mo jì máa ka. tinú. bó sábà wà ń bí yín sọba ló lè ń bọ̀ abẹ́ni tí ń bọ̀ èmi mọ̀ wọn tó fẹ́ sọ sínú. pẹ̀lú ògùn Ọlọ́run. ọba Solomon ráìtì. ẹ sà ní ó fi yé yín pé ilé ìtẹ́fi kí ní ìgbáyàn lójú ti tó ẹ padà ọ̀rọ̀ tó sọ Solomon sọ̀rọ̀ gidi ọba Solomon sọ̀rọ̀ gidi bẹ́ẹ̀ yẹn náà pé ẹ jáwọ́ nínú àpọ̀n tí ó yọ. Then when you look at the book of Hebrew 6:1-3 ó ní ẹ lọ tí ẹsẹ̀ lébọ̀ àwọn tó ń gáàdì Jésù yọ àdá jáde níbo náà ti ṣe àdá lògùn ládé. And when you look at the book of Luke 22:45 to the end, then when you look at Luke 23, Luke 24, then Luke 26 ó ṣàlàyé ó ní ọkọ̀ tó yọ jáde tó fi géètì èèyàn yìí ó ní dá padà síbẹ̀ kò sí ìfì ẹ̀ lọ́wọ́ ẹ̀ lẹ́yìn tó wá sọ nísàlẹ̀ pé ẹni tí ò bá ní weapon kó ta àpè tó bá ní kó lọ fi ra weapon. ẹ sà ó lè ka bíbélì kébi má pa ẹ o Solomon ò rọ́ǹgì o ó lè má ka bíbélì látara pẹ̀lú bá débi bá dé nsìn ó ní rántí nǹkan tó kà mọ́ o. màá padà gbélé ni. àti Kòránì yẹn sà ìwé ni sà o. ìwọ ìwòsàn náà pé ìfá wòlé kùlù pé ìwòsàn ó ń bẹnu ẹ. ọba má ti àbátiwó gbogbo hospital dẹ ká máa fọ Kòránì sínú omi kiri ẹ lọ fọ sínú ẹ pé ọkọ mọ ẹ lè mọmọwé yìí tí tó máa ń tàn wá kò yẹ ká tanra wa before the Bible kí là ń lò ṣé ọba Solomon á gbé Ògún sórí àdá pé òun fẹ́ mọ̀ bí agbára wà ní Ògúnládé wú láàrin ọjọ́ méje tí Ògún bá jẹ́ Ògún kógun mú un jẹ mọ́tò apáàdì tọ́de. ọba Solomon tó bá sọ bẹ́ẹ̀. ẹ sàtẹ́nì kan sọ fún pé kò ṣe rú. àbáyélálá. àtàyélálá àbí lẹ́ràn àbí Ọbàtálá àbí àwa tún ní lẹ́ràn ní ọ̀dọ̀ wa a tún ní ayélálá lọ́dọ̀ wa. ó dán wò. ó máa pọn mi sí inú. tó bá dán wò. ẹ sà bòtẹ́ eléyìí ó lè kó 300 ọ̀run kan máa wọ ni. bàbá wọn ní mò ń bọ̀ Ọlọ́run ò yá lógún ọdún. ẹ ṣàfi gbogbo ẹ ṣe bẹ́ẹ̀ ìṣòrí ó lèmi ni mo dá ibi èmi mo dá ire
Ọlọ́run kan ló ti rú ìmọ̀ yẹn sí lọ́kàn pé kó lọ ṣe. kó tó sọ. Ó ní Olúwa ní ó ní má ro nǹkan tó fẹ́ sọ wájú wọn o. When I get to them, I will tell them what you are to tell these people. ọ̀rọ̀ Ọlọ́run ló ń sọ, iṣẹ́ Ọlọ́run ló ń jẹ́. Bàbá ṣé gbogbo ẹ̀ náà ni ọba Solomon fi ráìtì ni? Eléyìí tí ìṣèbí wọ̀ ló bèrè mi ò mọ ọba Solomon rí o. Ìwọ ló tún gbé wàhálà wa tó ní. ẹ sì lórí social media. Èmi pàápàá social media. ká sọ̀rọ̀ abẹ́ ká sọ̀rọ̀ gbogbo ẹ̀. Èmi ò ní lè gbọ́ gbogbo yẹn. Nígbà tí mo níyàwó sílé tó ṣe tún sọ̀rọ̀ ọmú àti kínní mi ò mọ bí a fẹ́ mú ìyàwó mi wá fún mi kò kàn mí. Nǹkan tó fẹ́ fi popular ní tiẹ̀ nìyẹn mi ò fẹ́ mọ̀. Sọ pé ìyàtọ̀ tó wà láàrin efirin àti ewúro ó pọ̀ gan. Bọ̀dọ̀ àwọn méjèèjì lè pàdé import tí ata bá wà ní àtẹ̀pọ̀ tó lè coordinate wọn. táwa dùn dáadáa. Lẹ́yìn tó bá dẹ̀ tó fọ́ra balẹ̀ kéré tí èèyàn bá jà tó gun wà tẹ́lẹ̀ tó bá rí kọ̀ọ̀kan wá dìde kú. Wọ́n fi mú gàrí. Ẹ̀dọ́gbẹ́wò nìkan ló. tó àlàyé ọ̀rọ̀ náà lẹ́sẹ̀ bẹ̀lẹ̀ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ó tún jẹ́ kó di mímọ̀ nínú fọ́nrán ọ̀hún wípé ọ̀rọ̀ ọlọ́gbọ́n gbáná ni ọba Solomon ṣe bẹ́ẹ̀ ló fi léde látàrí bó ṣe jẹ́ kó di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùṣọ́àgùtàn náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n fi ọ̀rọ̀ mímọ́ Ọlọ́run ni wọ́n fi ṣe bí ni wọ́n fi ń lo gbájú ẹ̀ ni wọ́n fi ń gbani lójú ẹgbọ́n báwo lọ́rọ̀ náà ṣe lè tì yín ṣé lóòótọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùṣọ́àgùtàn náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n fi ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n fi ń gbani lójú ẹ wo ìyàtọ̀ bá kọ sáyìn náà ẹ má gbé láti bá a fi èrò tí náà sọ sábàlá rí sí ìyẹn comment section bákan náà kẹwàá láìkẹ́ ti bá a ṣe kẹfì sọ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà ìkànnì DIGINAIJA TV àwa ní tiyín ní tòótọ́ a tún máa bá yín pàdé nígbà míì lọ́jọ́ míì lórí ìkànnì kan náà ànímọ́ rí jù báyìí lọ àǹdàgbẹ̀rẹ̀ báyìí fún yín pé ó dàbọ̀.